Ìkìlọ̀ pàtàkì rèé o, tí a kò bá jáwé olúborí nínú ìdíje AI, China yóò borí o. Ìkìlọ̀ líle láti ẹnu ọ̀gá tẹkinọ́lọ́jì Amẹ́ríkà kan rèé o. Ẹ jẹ́ ká fi ojú inú wò ó. Ìdíje yìí jẹ́ ìdíje àgbáyé tó tóbi gan, tó tún ju ìdíje Olympics àbí ife àgbáyé lọ. Kì í ṣe nípa eré ìdárayá mọ́, ṣùgbọ́n nípa ẹni tí yóò kọ́ atọ́ka ọpọlọ ẹ̀rọ AI tó dára jùlọ. Ó sì ṣe pàtàkì gan. Karp, ọ̀gá iléeṣẹ́ tẹkinọ́lọ́jì alágbára kan, gbígbàjáre ó ṣe ìkìlọ̀ tó lágbára gan. Amẹ́ríkà gbọ́dọ̀ gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti jáwé olúborí lórí ìmọ̀ ẹ̀rọ AI bí a kò bá fẹ́ kí China ó borí. Karp gbàgbọ́ pé kì í ṣe nípa iléeṣẹ́ tí yóò jẹ èrè púpọ̀ jùlọ nìkan, ṣùgbọ́n bí kò ṣe pé ẹni tí yóò ní agbára jùlọ ní àgbáyé ní ọjọ́ iwájú. Èyí lè yí ẹni tó jẹ́ aṣáájú lágbàáyé nínú tẹkinọ́lọ́jì, ìṣòwò àti ààbò orílẹ̀-èdè padà. Kí ló mú kí ọkùnrin yìí máa kígbe fatafata báyìí? Èkíní, ìyípadà agbára àgbáyé. Orílẹ̀-èdè tó bá jẹ́ aṣáájú nínú AI lè ní àǹfààní ńláńlá nínú ààbò, ọrọ̀ ajé àti ipá kárí ayé. Èkejì, ìṣàkóso ọrọ̀ ajé. AI yóò fún àwọn ilé-iṣẹ́ ọjọ́ iwájú lágbára. Bí orílẹ̀-èdè kan bá jẹ́ alágbára nínú AI, ó lè máa ṣàkóso ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti ilé-iṣẹ́ lágbàáyé. Ẹ̀kẹta, ààbò orílẹ̀-èdè. AI ṣe pàtàkì fún ààbò orílẹ̀-èdè òde òní, láti orí ọkọ̀ òfurufú olóye drones sí ààbò lórí ìtàkùn ayélujára cyber security. Ìfàsẹ́yìn nínú èyí léwu gan. Ẹ̀kẹrin, ọjọ́ iwájú jẹ́ ti AI. Ẹnikẹ́ni tó bá kọ́ AI tó dára jùlọ ni ó ṣeé ṣe kí ó pinnu bí ayé yóò ṣe rí ní àwọn ọdún tó ń bọ̀. Yóò kan ohun gbogbo pátápátá láti orí ìlera dé ètò ẹ̀kọ́ àwọn Áfíríkà. Ó yẹ kí a mọ̀ nípa ìdíje àgbáyé yìí. Ìfọwọ́sí wa nínú àwọn ìmọ̀ AI àti tẹkinọ́lọ́jì ṣe pàtàkì fún ọjọ́ iwájú wa. A kò gbọ́dọ̀ fà sẹ́yìn rárá. Fún àwọn ọ̀dọ́, kíkọ́ nípa AI àti tẹkinọ́lọ́jì ó ti di ohun pàtàkì fún àwọn iṣẹ́ àti àǹfààní ọjọ́ iwájú. Fún àwọn aṣáájú, èyí jẹ́ ìpè sí ìgbésẹ̀ láti lè jẹ́ kí ìdàgbàsókè bá ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì àti àwọn ọ̀nà tí a lè mú kí ó gbòòrò sí. Báyìí o, ìdíje yìí kò jẹ́ ìdíje tẹkinọ́lọ́jì lásán o. Ó jẹ́ ìfagagbága fún ipò aṣáájú ní ọjọ́ iwájú ní àgbáyé. Ohun tí o lè ṣe nísinsìnyí, bẹ̀rẹ̀ sí kọ́ nípa atọ́ka ọpọlọ ẹ̀rọ tí à ń pè ní AI. O kò nílò láti jẹ́ ògbóǹtarìgì o, ṣùgbọ́n mímọ̀ àwọn ìpìlẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Ẹ jẹ́ ká gba àwọn ọ̀dọ́ wa níyànjú láti ṣàwárí àwọn iṣẹ́ nínú tẹkinọ́lọ́jì àti AI. Kí àwọn ìjọba ṣe àtìlẹ́yìn fún tẹkinọ́lọ́jì, AI àti àwọn ilé-iṣẹ́ tó ní ìfẹ́ sí i. Tó bá ní ìgbàgbọ́ pé ìmọ̀ ẹ̀kọ́ yá ṣe pàtàkì, ìfọ́nrán yìí ránṣẹ́ sí àwọn tí o lérò pé ó yẹ kó gbọ́ ìtìyàn tí à ń ṣe láti jẹ́ kí àwọn ènìyàn mọ àwọn ohun tó ń lọ nípa AI. Kí ni o rò pé Áfíríkà lè ṣe láti tẹ̀síwájú nínú ìdíje AI àgbáyé yìí? Ẹ̀yin náà ẹ ganu sí ọ̀rọ̀ yìí. Ẹ bá wa sọ̀rọ̀ ní abala àríwísí comment section. Ire o.